káàbọ̀ sórí ètò yín ètò wa Lahdotun Yusra Ma'a Walidina. Àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa. Lónìí ìrìn àjò mi ó tún lọ sọ́dọ̀ bàbá wa pàtàkì pòfẹ́sọ̀ àgbà tí ó jẹ́ olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ Al-Hikmah Yunifásitì tó ń bẹ nílùú Ìlọrin. Tí ẹ bá gbàgbé láti bí ọ̀sẹ̀ díẹ̀ láti wà nílẹ̀ Ìlọrin ló ti jẹ́ pé àwọn bàbá wa àgbàlagbà náà mọ̀ tí wọ́n fìlú Ìlọrin ṣe bùgbé àwọn là ń gbé wá. A ti lọ ìlú káàkiri, a ti lọ Ìbàdàn, lọ Ìwó, a ti lọ Ọ̀yọ́, a sì tún ń bọ̀ káàkiri ilẹ̀ Yorùbá lágbára Ọlọ́run. Kí ni nǹkan tí ó jẹ́ mission fẹ́tò yìí ni pé kí ni a fẹ́ kẹ́kọ̀ọ́, a fẹ́ gbàmọ̀, a fẹ́ mọ̀ nípa àwọn tó jẹ́ pé kí ni wọ́n jókòó fúnlẹ̀ Yorùbá. Àwa náà wá fẹ́ wà àwòkọ́ṣe, a fẹ́ wò tiwọn kó lè máa jẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ tá a ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ yìí. Bàbá wa tí mo gbà lálejò lónìí àwọn náà ni bàbá wa Fadilatu Sheikh Professor Ibrahim Jamiu Otuyo. Tá a bá ń ròyìn pòfẹ́sọ̀ tá a ń ka ení èjì ẹ̀ta àgbọ́dọ̀ máa gbójú òkè ká tó kan bàbá wa Professor Otuyo. Ẹnu ọlọ́fà báyìí la ti ń gbọ́ mo tá bàbá ẹ̀ bá ń sálámà sáwọn èèyàn tí ń wò wá tí ń gbọ́ wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀yin bàbá wa ẹ máa ń pòwe pé mo kọ́ àmọ́ lápẹ̀rẹ̀. Bàbá wa ibà àmọ́ bóyá bí èmi ti ń dákọ̀ bóyá mo ti gbá òjò fálàbá ẹ bá ń dákọ̀ yín fúnra yín. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillahi amma ba'd. Orúkọ mi òun náà ni Professor Ibrahim Jamiu Otuyo, ọmọ bíbí ìlú Òmùpọ̀. Allahu Akbar. Ní Kwara State. Ní Kwara State. Mo fẹ́ bèrè pé bo nílùú Òmùpọ̀ wà. Ká tún gbàlẹ́ náà ká tún fi ṣẹ̀kọ́. Ẹ ṣeun bàbá wa. Ẹ rí i pé Yorùbá ní ẹnu ọlọ́fà báyìí láti ń gbọ́ mo tá bàbá ti dákọ̀ wọn fúnra wọn fún wa. Bàbá wa ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lọ́dọ̀ yín látàrí púrójẹ̀tì tẹ́ ẹ̀kọ́ ń gbà tẹ́ ẹ fẹ́ gboyè tẹ́ ẹ fẹ́ ṣe dìgírì. Kó tó di pé èèyàn ó sáà di dókítà tàbí pòfẹ́sọ̀ yóò láwọn ibì kan tó gbà kọjá. Bàbá wa síwájú kẹ́ ẹ̀ tó gbọ́yè pòfẹ́sọ̀ ibo gan lẹ ti bẹ̀rẹ̀ kéwù yín. Alhamdulillah, mo bẹ̀rẹ̀ kéwù mi kíkọ́ láti markaz ta'alim al-arabi al-islami Agége. Lágége lọ́dọ̀ bàbá wa Fadilatu Sheikh Adam al-allama Adam Abdullah al-Ilori rahimahullahu ta'ala wa askanahu fasiha jannah. Àmín ya ibẹ̀ mo Allah. ti kọ́kọ́ lọ kẹ́kọ̀ọ́ Lárúbáwá mo dẹ̀ jáde al-Idadi ńbẹ̀ al-marhatul al-Idadiyya mo kọ́ níbẹ̀. Alhamdulillah, Ọlọ́run sì ní Ọlọ́run fi mi sọ̀kò nkẹ́ èmi gan náà ni mo sì kò kíní ní jáde ní Allahu Akbar. mo sì gba Mumtaz. Alhamdulillah, alhamdulillah. 1977. 1977 ọjọ́ àwọn ti jọ bọ̀. Nígbà ẹ̀ wá kò ń bẹ̀rẹ̀ lọlẹ̀ Saudi àbíbo gan lẹ ti gboyè. Nígbà tí mo wá tí mo jáde kúrò ní Markaz, alhamdulillah, mo lọ sí Ìbàdàn ní Madrasatu Da'wati Islamiyya ní Ìbàdàn tí àwọn bàbá wa Sheikh Bello Ali Adelani tí wọ́n dá kalẹ̀ kọ́lọ́mà kójọ kó bá alhamdulillah. Ní dáwà tó ń bẹ ní ibo níbo nínú Ìbàdàn. Níbàdàn lọ́lọ́ ṣògo. Lọ́lọ́ ń ṣògo. Ibẹ̀ mo ń tìṣe bẹ́ẹ̀ ni mo lọ kọ́ wọn bẹ́ẹ̀ ní fọ́dún méjì. Mo fi kọ́ wọn bẹ́ẹ̀. Nígbà tí mo wá kọ́ wọn lọ́dún méjì 1979 Ọlọ́run fi kò ń kẹ́ kí n rí scholarship lọ sí Jamiatul Imam Muhammad bin Saud al-Islamiyya ní Riyadh. Allahu Akbar, Allahu Akbar. Ibi à ń lọ gan aládé yìí bàbá wa. Nígbà tí ẹ wá fẹ́ kọ pírójẹ̀tì, kí ni àkọlé pírójẹ̀tì tẹ́ ẹ kọ gan? Kí n tó débẹ̀, nígbà tí mo dé Saudi 1979 mo lọ ka Sanawi ni. Sanawi lẹ lọ kà ń bẹ̀. Alhamdulillah, mo ti gba Mumtaz jáde 1982 olùwọ̀kùn láti ṣẹ̀ríà. Ẹ ṣeun bàbá wa. Ṣé ìdádílẹ̀ ti kúrò lágége? Ìdíyàdé mo ti kúrò lágége. Ka Sanawi ní Saudi Arabia ní Mahadul Riyad al-Ilmi. Mahadul Riyad al-Ilmi yìí ó jẹ́ máa ìkàtẹ́ kó popular ní Saudi Arabia. Àwọn àfa ńláńláńlá ni wọ́n ti jáde ní Mahadi ibẹ̀ lèmi náà ti jáde. Nígbà tí 1982 tí mo jáde máa lọ wọ kùlẹ́tì ṣẹ̀ríà ní Jamiatul Imam ní Riyadh bẹ́ẹ̀ náà ni.
ibẹ̀ mo bá jáde 1986 1986 mo jáde alhamdulilah mo sì gba mumtaz jáde pẹ̀lú ògbọ́n náà. alhamdulilah. báàsì tí mo wá kọ tí mo fi gba license òun náà ni atharul ulama al-islam fi al-ulumi at-tajribiyya atharul ulama al-islam fi al-ulumi at-tajribiyya. ìtumọ̀ ni pé orúkọ tí àwọn àfà àwọn mùsùlùmí àwọn àfà ńláńlá mùsùlùmí tán kó lórí ọ̀rọ̀ nípa ìmọ̀ ìjìnlẹ̀ torí pé tá a bá wo ìtàn a rí i pé masha allah àwọn mùsùlùmí àwọn lábáwá ni àwọn mùsùlùmí wọ́n ti lókè púpọ̀ nípa ọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ bíi mathematics ni o geography ni o gbogbo ẹ̀ àwọn àfà ńláńlá tẹ́ pé gbogbo àwọn èbó nǹkan tí wọ́n ti kọ́lẹ̀ táwọn mùsùlùmí ti kọ́lẹ̀ ni wọ́n fi tàǹfààní wọ́n develop ẹ̀ wọ́n fi ń jẹ pé wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ní òní yìí. So ìyẹn wọ́n á sọ nípa ipa tí àwọn àfáà ńláńlá tó jẹ́ mùsùlùmí tí wọ́n kó nípa ọ̀rọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ní gbogbo àgbáyé pátá. Allahu Akbar. Mo fẹ́ bèèrè àníkà àbágbáyé. Gbogbo àgbáyé pátá. Allahu Akbar. Nínú tẹ́ ẹ wá kọ bàbá wa kí làwọn nǹkan tẹ́ ẹ mẹ́nu bà ń bẹ̀. Nǹkan tí mo mẹ́nu bà ni pé mo kọ́kọ́ sọ kí ni wọ́n ń pè ní ìmọ̀ ìjìnlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì mo tún wá sọ nípa pé àwọn orúkọ àwọn ni wọ́n kó nínú àwọn nǹkan tí àwọn èèyàn ń ṣe lónìí kò yẹ nísìnyí lórí nípa ti mathematics ni o ibi engineering ni o. Sẹ́ẹ̀lì bá wa nà díẹ̀ ń bẹ̀ pé kí ni ìmọ̀ ìjìnlẹ̀ gan. wọ́n ń pè ní ìmọ̀ ìjìnlẹ̀ náà ni ìmọ̀ tó jẹ́ pé tí Ọlọ́run tí yẹ pé làákẹ́ ọmọ ènìyàn ló fi náà fi gbé kalẹ̀ Ọlọ́run ọba Ọlọ́run ọba ó kẹ́ ọmọ ènìyàn Ọlọ́run ọba kẹ́ ọmọ ènìyàn púpọ̀ ó fún ní mọ̀ so ó dẹ̀ fún làákàyè tó wá láti fi ronú pé bó o la ṣe fẹ́ gbélé ayé yìí nígbà ìgbé tí ó gbé ìrọ̀rùn tí ó jẹ́ rọrùn fún gbogbo àyànyàn àwọn ọmọ tí wọ́n mọ̀ jẹ́ kí ìṣẹ̀mí jẹ́ rọrùn yìí náà pè ní ìmọ̀ ìjìnlẹ̀ àlọ́ọ̀dún. Allahu Akbar. Mẹ́nuba. náà ni mo nípa àti algebra àti gbogbo àwọn kankan bẹ́ẹ̀ ní dágbà àwọn ìmọ̀ ìjìnlẹ̀ báwọn àti orípa táwọn mùsùlùmí kó jẹ́ pé àwọn ìbò wọn ṣàǹfààní púpọ̀ ibi tí wọ́n kọ àti àwọn àìdíà tí wọ́n gbé kalẹ̀. Mo fẹ́ kí ẹ bá wa nà fẹ́lẹ́fẹ́lẹ́ bàbá wa bí irú pa àwo làwọn mùsùlùmí kó ń bẹ̀. lápèjọ nísìnyí irú jẹ́ nítorí wọn pa àlùjábọ̀rẹ̀ ẹnìkan mùsùlùmí kan ló kọ́kọ́ al-Khawarizmi àwọn ọmọ náà kọ́kọ́ sọ nípa ìmọ̀ ìjìnlẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni medicine Hayyan Jabir Hayyan pọ̀ tó fún àwọn afáàtẹ pé ńlá ni wọ́n gbé ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n gbé kalẹ̀ àwọn ìkó wá sí ìwọ̀n sáfàní ní ara wọn. tíra tó pọ̀. Allahu Akbar. Kí lẹ tún mẹ́nu bà ń bẹ̀. àwọn nǹkan tó kìtì mọ̀ nǹkan mẹ́nu bà náà nìyẹn. Tẹ mẹ́nu bà ń bẹ̀ náà ẹ ṣé bàbá wa. Nígbà tẹ́ ẹ wá kọ project yìí kí ni tẹ́ ẹ fi sùn àbí kí ni tó bí tọ́pìkì yìí. nǹkan tó wá mo rántí pípa tí mo kọ tọ́pìkì yìí alhamdulilayi ẹni tó jẹ́ supervisor ní ọmọ Egypt ni inú ẹ̀dùn púpọ̀. Allahu Akbar. kódà ó ní máàkì tó ń fún mi ó ní ìní expect yẹ. Allahu Akbar. ẹgbẹ́ tí màá wo máàkì mi ó fún mi 100. Allahu Akbar. èmi kọ́lẹ̀ mi ò expect pé èmi kò lè fún yàn. kẹ́ni kankan bá ṣe wá fún mi 100. 100 tán. lè ṣe but ó sọ fún mi 100 because ó bí pé ní ìwọ tó wà mẹ́rin láti lè sẹ́sì báyìí lọ kàn kàn báyìí ó wá sọ fún mi pé kí n jọ the same topic kí n wá try láti fi kí n develop ẹ̀ kí n fi master kí n máa gbèrò kọ́ máa lo PhD ńlá mo ní ìgbà ọ̀nà sàkọ́fà ọ̀nà fẹ́kẹ̀ lẹ́fẹ̀ẹ́ gbà. so alhamdulilayi nínú nǹkan tó wá ṣẹlẹ̀ pé tíra yẹn mo padà wá sí tíra tẹ kí wọ́n ṣe àwọn wọ́n padà tẹ Egypt ni wọ́n ti tẹ. Allahu Akbar. so ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ni wọ́n ní lọ́ba yìí nísìnyí kódà ó wà lórí gbogbo ọmọ tàbá ti lè lọ́ba náà ni wọ́n ti ní báyìí. ní tí àtẹ ẹ fi padà ṣe. Allahu Akbar. Kí wàá tún ní project tẹ ẹ kàn gbà tẹ ẹ fẹ́ ṣe master. nígbà tí wọ́n fẹ́ ṣe master Al-Mahdi Al-Ali Qada bẹ́ẹ̀ mo ti ṣe master mi ní 1989 mo jáde. topic tí mo kọ̀ lé lórí òun náà ni al-ihtiyat at-tawrithu bit-taqdiri wal-ihtiyat ìyẹn pé oògùn pínpín nípa pé yóò ṣe oògùn àkàbámọ̀ lé lórí. so ìtàn pé bẹ́ẹ̀ àwọn topic kan bẹ tó wà lábẹ́ ìyẹn mo ṣe dirasa mo study lágbègbè nísìn tí a bá lóyún ẹ̀ gbàgbé wa tí a bá lóyún nísìn ẹ̀ oyún tí a bá ní tó kò bá kú bàbá ọmọ kú lápèjọ ọmọ ẹ̀ tí ó sì wà ní oyún a lè mọ báwo ni oyún ó sì jẹ ọkùnrin ni obìnrin ni ìbejì ni ìbẹ́ta ni kò sí èèyàn ti mọ̀ but àwọn àfáà àní faraidu masha Allah wọ́n gbìyànjú wọ́n ti wá ṣe oògùn àbámọ̀ lórí ẹ̀ wọ́n wá fi nǹkan kan lẹ̀ tẹ́ pé àti wọ́n bá jẹ́ méjì yóò rí nǹkan mú
tó bá jẹ́ ọkàn yóò rí nǹkan mú tó bá jẹ́ ọkùnrin yóò rí nǹkan mú tó bá jẹ́ obìnrin yóò rí nǹkan mú àti wá sí bẹ́ẹ̀ náà ń pè ní at-tawrith at-taqdiri wal-ihtiyat. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé. Ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n, ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí, eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn ún rí, àwọn olùkọ́ wọn pérégedé, ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mẹ́yà Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. Ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá. Ìrọ̀rùn ló já sí ẹkú oríire. Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello University ní Zaria. Ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. Gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello University láìsí jáàmù mọ́. Àbí ìdánwò WAEC àbí NECO rárá. Ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára Olúwa ohun gbogbo di ṣíṣe. Agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹni láǹfààní láti làbú ní Zaria. Fálàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn. Eléyìí tó wà láláwẹ̀ èrè àlọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ ẹ kàn sí wọn ní nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Lógìjó nípínlẹ̀ Ògùn. Ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. mẹ́rin ló wà lábẹ́rẹ̀ but alhamdulilayi master mo fi ṣe mo sì gba mọ̀tàṣì lé lórí ní alimahadi ali ìlúpadà bọ́dọ̀ tí àwọn tí wọ́n ṣe múnakọ́ṣà fún mi ní Sheikh Saleh Bon Fawzan Al-Fawzan afáàgbà ó sì wà láyé kọ́lọ́n kọ́jọ kó bá rárá mi mímọ́ so ọ̀nà ṣe múnakọ́ṣà fún mi wọ́n sì fún mi ní mọ̀tàṣì ní kíní ẹ̀ ní faraidu ni. Ní aláǹtẹ̀ ẹ̀sìn bàbá aláǹtẹ̀ mẹ́nubà ẹni bí oyún bá wà tó kù fi oyún lẹ̀ yóò gbógun tí ẹ lè bá mẹ́nubà díẹ̀ lára tẹ́ ẹ kọ́ náà ẹ̀ tẹ́ ẹ sọ tẹ́ ẹ fi ṣàlàyé fún wa kó lè tún jàǹfààní fún wa bóyá àwa tá a tún fẹ́ máa kẹ́kọ̀ọ́ ní ìsìn bókun bá fi oyún lẹ̀ iye báyìí ló gbà. náà kẹ́ bá ti bá sọ ìtàn àwọn tí wọ́n ní kí Islam tó dé oyún ò lẹ́tọ̀ọ́ kankan even gan àwọn Jews tẹ́kùn tẹ̀ ní tàwọ́rá ti náà oyún ò wọn ní fún ní kankan. wọn ní fún ní kankan. òtùgbà Islam dé oyún náà ní ẹ̀tọ́. ó lẹ́tọ̀ọ́ sí ìlú àbá rẹ̀ lónìí. ṣé bẹ́ẹ̀ nìkan ló bí ló fóyún sí yóò ní ẹ̀tọ́ òun náà sì so ní Islam wa gbé kalẹ̀ báwọn. ṣé wàá rí nísìnyí bọ̀ tó ń pa pé nígbà náà láyé jọ nígbà náà lásìkò àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà náà kò tí ì sí ìmọ̀ technology nígbà náà kò sí ìmọ̀ technology. tó jẹ́ scan ẹ̀. tíráìkà scan kàfi kí ló wà ń bẹ̀. ìyẹn ni a fi wá sọ̀rọ̀ pé tọ̀ àwọn àfáà tí wọ́n try wọ́n gbìyànjú ẹnu sọ wọ́n pé bùbù àwọn nǹkan kan báyìí pé tọ̀ wọ́n gbé nǹkan kan lẹ̀ fún ẹgbẹ́ àti tó bá tẹ̀ wá ó bá wá láàyè alhamdulilayi wá lókun tó bá wá ní ọkùnrin kan tó bá lóbìnrin kan tó bá lọkùnrin méjì tó bá lóbìnrin méjì wọ́n ti gbé bùbù ẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ tọ́gbọ́n bá tẹ̀ wá báyìí wọ́n kàn fún nǹkan tí wọ́n ti nǹkan táwọn sọ ni pé gbàtígbà technology wa dé nísìn ǹjẹ́ a lè gbẹ́kẹ̀lé ìmọ̀ technology tẹ́gbẹ́ àti ká ṣe scan ọmọ a fi wá mọ̀ pé ìjọkùnrin ni
àbóbìnrin ọmọ méjì ni àbí mẹ́ta àbẹ́yọ kan. ǹjẹ́ tí táwọn dókítà bá sọ tán bá gbé scan jáde ǹjẹ́ a lè gbẹ́kẹ̀lé àbá lè gbẹ́kẹ̀lé ọ̀dọ́ àwọn àfa ọ̀nà ìjà panu ẹ̀ àwọn kan sọ pé yes a lè gbẹ́kẹ̀lé because ó dàgbé nísìnyí ti wà 100% ni tó bá ní pé ọkùnrin ni ọkùnrin ló jẹ tó bá gbé obìnrin ló jẹ. Ọlọ́run ti fún ọ ní màdé bẹ́ẹ̀. ìmọ̀ bí ìgbà tí yẹn ń wo píṣọ̀ báyìí ni ìgbà tí yẹn ń wo píṣọ̀ báyìí ni kò yẹ bóyá yóò wá gbúrò àbí kíní kan kò lè rí bẹ́ẹ̀ ọ̀tá kan fàkàtọ̀ pé rárá o àbọ̀rọ̀ gbẹ́kẹ̀lé because yóò máa ń ṣe mistake máa ń wáyé nígbà míì torí pé lápèjọ nísìnyí àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin sọ pé ọ̀nà ọ̀bọ ọkùnrin yóò ti padà di obìnrin ìgbà míì ọ̀nà ọ̀bọ obìnrin yóò padà di ọkùnrin lẹ́yìn pé àwọn ìtàwọn afa sọ ẹja pèlú ká mú nǹkan lẹ̀ fún oyún kásátì ẹ̀ búlẹ̀ fún pé ìdèdè yóò ká gbélẹ̀ fún. so bá a ṣe wá gbélẹ̀ fún àwọn tó bá mọ̀ nípa fàráìdù wọ́n mọ̀ nípa bó láti gbé. wọ́n mọ iye tá a fún bẹ́ẹ̀. wọ́n mọ̀ bẹ́ẹ̀ àwọn tó bá mọ̀ nípa fàráìdù. ẹ ṣeun bàbá wa nínú project tẹ kọ náà kí ni nǹkan tẹ ẹ tún mẹ́nu bà ní ogún pínpín bí àpẹẹrẹ mi. lápèjì mi sì àwọn kan pé àwọn kan ní embophodrate àwọn sàkọ̀ǹsàkọ̀ tẹ pé ànímọ̀ tó wọ́n ní nǹkan ọkùnrin wọ́n tó ní nǹkan obìnrin sọ́kùnrin lápè wọn ni. àbóbìnrin tó méjèèjì wọ́n ní. lọ́jèjì ni wọ́n ní so mo tún fẹ́nu bà náà torí pé láyé ìjọ náà irú ẹ̀ ń ṣẹlẹ̀ dì sí náà. dáadáa lọ Google ẹ̀rí pé àwọn tẹ́ pé wọ́n pè ní embophodrate àwọn tẹ́ pé ọkùnrin wọn ni o obìnrin wọn ni o tó rán ní nǹkan ọkùnrin wọn ní adákàrí wọn tó ní nǹkan obìnrin náà so irú àwọn nǹkan báyìí sọkùnrin láàpẹ wọn ni àbóbìnrin torí pé ogún ọkùnrin ó yàtọ̀ sí ogún obìnrin torí ọkùnrin ọmọ mú dọ́pù tí obìnrin bá ní àwọn àṣìṣe so àwọn àfáàná ti sọ̀rọ̀ parẹ́ nínú àwọn nǹkan tí mo sọ̀rọ̀ pa náà ni but nísìn yàtọ̀ wò nísìn láyé táwa nísìn alhamdulilayi technology náà ti tún irú àwọn tọ́jọ́ àtàtọ́jọ́ ọkùnrin àgbègbè yẹn wọ́n lè sọ patient tó ń sọ̀rọ̀ ọkùnrin pàmbélé àbíkásọ̀ obìnrin pàmbélé wọ́n ti study ẹ̀ wọ́n ṣe fàásù wọ́n ṣe test fún wọ́n fẹ́ pé àṣọ́bìnrin lè ní àbọ̀kùnrin. wọ́n mọ̀ gáà tó wà náà. ìjẹ́ ta bá ṣe bẹ́ẹ̀ jáde sí abẹ́rẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àfáàní pé yes ó dájú pé kí ẹ máa rí pé tọ̀ ọ̀bẹ ọkùnrin kọ́kú ṣe kọ́jọ́kùnrin ó dájú pé ó máa rí pé ọkùnrin ó yẹ kóbìnrin náà nìkan ṣe lóbìnrin a lè ṣe technology kẹ́ pé wọ́n sọ pé sàmù wọ́n sọ pé ìjọba tí obìnrin ìpín obìnrin náà wà fún èmi kan tọ́jú pé sọ pé ọjọ́kùnrin ìpín ọkùnrin náà wà fún ẹṣin bàbá wa ṣé ó tún láwọn nǹkan míì tẹ mẹ́nu bà. bẹ́ẹ̀ni ìyá tó ń pè kíni kan báàbù kan tó ń bẹ ń pè ní alikarikọ wàlhadima alikarikọ wàlhadima lápèjì nísìnyí alikarikọ wàlhadima kí ọkọ̀jùmọ̀ lọ nísìnyí bàbá àti ìyá àtàwọn ọ̀pọ̀lọpọ̀ kan pọ̀ ń bẹ́ẹ̀ táwọn ànímọ́tò wọn wà nínú ọkọ̀ ojú omi wọn wá rí kan wá rí wọn á kú. gbogbo wọn kú gbogbo mọ̀lẹ́bí àwa mọ ìwo ló sí bàbá ló kọ kú síwájú ọmọ ni àbọ̀mọ ló kú síwájú bàbá. torí ẹni tó bá kú ẹni tó bá kọ́ kú síwájú èèyàn ẹni tó kú bí èèyàn ló jogún ẹni tó kú síwájú ẹ̀ irú àwọn báyìí nísìn àwọn àfáà tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àpèjú ẹlẹ́ẹ̀kẹrin tó tún sọ nípa àbí bá sọ nípa alimọ̀fóòdù àwọn tí wọ́n sọnù tí wọ́n rí mọ́ ǹjẹ́ sáàkàkún àlàyé ni àbákàkún ẹ̀dójúkú tó ẹgbẹ́ abáka tó dùkú àgbẹ̀ kò ní pín kankan ní ògùn tẹpẹ láàyè ni ó dá òkè kí làwọn àfọn tí ó wà àwọn àfáà náà ti sọ̀rọ̀ nípa rẹ̀. bí kí làwọn àfáà padà fẹnu kò sí. nǹkan táwọn afẹ́kọ̀ọ́ ló sílẹ̀ pé àápèbù náà ni àápèbù nǹkan fún un tó bá wá dé tó bá ní kó dé yóò mú bí orí nǹkan kan mú tí ò bá sì dé àjẹpẹ́ àwọn àgbẹ̀ tó bá ti bí ọdún mẹ́rin táwọn bá rí ká dájú kó ti kú náà nù. òkùnkùn tí wọn sábà fi hàn dàpà fún àwọn tí wọn dojú. níbi ìtàkọ́kọ́ tẹ̀ fún alápẹ̀rẹ̀ tẹ ní ká ní ó ṣẹlẹ̀ pé wọ́n rì sínú omi tí wọ́n sì mọ ẹni tó kọ́kọ́ kú tàbí ẹni tó kú kàn kí ni àwọn àfáà padà fẹnu kò lé lórí. tó fà padà pẹ̀lú náà ni pé gẹ́gẹ́ bí àwọn Hanabila wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn jùmùhúrù àwọn àfáà tó kú náà wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀ ìjọba àròsọ ẹni pé tọ̀ ibi ká má fún ẹni ká má jogún ara wọn àwọn èèyàn ní jogún ara ọkọ̀ tó kún ẹni tó ká bá fílẹ̀ yóò máa jẹ́ fún àwọn tá a bá wà láàyè. tí wọ́n bá wà láàyè bàbá wa kí ni àmọ̀ràn tẹ́ ẹ lè gba àwa ọ̀dọ́ akẹ́kọ̀ọ́ àkókò yìí nípa nǹkan tó yẹ káwa náà ní àti ìgbìyànjú tó yẹ ká ṣe kó àwa náà lè bá kọ́lọ̀ lè lọ àwa náà ń sábà bíi dáadáa láti lè déwò òkú tọ́lọ̀ ní kẹ́yìn bàbá wa wà yìí. ìmọ̀ràn mi fún gbogbo àwa tí à ń kẹ́kọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ àmọ́ kẹ́kọ̀ọ́ tó tọ̀ lọ́hùn. ká kọ́ nítorí Ọlọ́run. ká má jà kọ́ tó pé a fẹ́ gba sàbíkẹ́tì ẹ̀ka tí yẹn bá kọ́ nígbà tí yẹn bá gba sàbíkẹ́tì kò ní kọ́ dáadáa nígbà tí yẹn bá kọ́ pé tó o fẹ́ fi ṣètò lọ́hùn yóò ti fẹ́ fi wúlò fáwọn èèyàn yóò múra sí i nígbà tá a wà ní ṣúdẹ́ǹtì ní Riyadh ìgbìyànjú wa pọ̀ púpọ̀ lè pé kì í bá àwọn owó káàkiri
bá a ṣe sípò kẹ́ni bá a ṣe gba mùtáàz bá a ṣe páàsì tá a ṣe gòkè ìbẹ̀là yẹn tá a ṣe sáré káàkiri bẹ́ẹ̀ náà ìgbà táwọn kọ bá aṣọ ni wọ́n rántí náà ojoojúmọ́ àlèmọ́ lọ sí láìbírì táwọn kọ bá aṣọ táwọn kẹ́kọ̀ọ́ táwọn ṣe gbẹ so gbogbo àwọn náà ju pé kán gbìyànjú kan láti gbìyànjú kan ká sì máa kọ kán máa try láti máa kọ nǹkan kán máa lọ sí láìbírì kán máa ka ìwé kán máa kàtírà yẹn láti kàtírà kí ẹ̀yin olùkàdé dídà fà pẹ̀lú pé ọ kàtírà dáadáa ni ọba tó wà kàtà máa try láti dún máa lò ó máa fi kọ́ àwọn èèyàn máa fi ṣe wáàsí tó bá ń ṣe yẹn bí ẹni pé ọ̀tún fi ń rìn máìdì ara ẹ̀ ṣùgbọ́n kò kàwá kẹ́kọ̀ọ́ kan kọ̀ wá máa lò ìlú yẹn rárá kò jẹ́ kí ìmọ̀ yẹn máa lékún ẹni tó bá nímọ̀ tó dẹ̀ tún kọ́ lòmíì ìmọ̀ yẹn máa lékún ni wọ́n á tún rọ àwọn àìdọ́ lápèjọ lásìkò àwọn yìí lọ́pọ̀lọpọ̀ wa ní sí owó làwọn wá káàkiri ilé ayé làwọn wá káàkiri èèyàn ò lè méjèèjì ò lè papọ̀ ọ̀dọ́ bá fẹ́ wá mọ̀ ọ́ gbìyànjú ni ọ́ fọkọ́sì lórí ìmọ̀ ni ìyá yóò wá bá ọ. téèyàn bá ti wá mọ̀ fúnra ayé ní wàá bá yẹn. ayé ní wàá bá ẹgbẹ́ wọn ló máa lé ayé ní wàá bá ọ ni ẹwà àwọn afáwọn ńláńlá àwọn afáwọn ilẹ̀ Yorùbá náà ni Sheikh Adam Abdullahi Ali lórí Sheikh Kamaluddin Adabi àti Sheikh Zulu gbogbo àbáwọn ayé ń wá wọn ni. wàlẹ́ ayé wá wọn ni torí wọ́n kọ́ ẹ̀kọ́ dáadáa ìdáàbò ẹ̀yìn ọ̀dọ́ sí ìyá yìí là ń wá àwámọ̀ náà mọ̀ ẹ̀lùmí yóò ka ìdádí wáyé kàdádí bẹ́ẹ̀ yóò kà máa wí láwọn òjijì ó sì ti séwù nù ó wà á di pé mo dúdú wa pọ̀ lẹ́yìn rẹ̀ pẹ́tẹ́ àwọn ìyẹn kọ́ ní mọ̀ ìmọ̀ náà ní kọ́ kọ́ mọ̀ kọ́ lọ lé kí wọ́n tó lọ kí wọ́n náà tó wá kó bíjà rẹ̀ wọ́n gan tó máa bìyà tó fúnra rẹ̀ máa kà ọ̀pọ̀lọpọ̀ tíra ti pọ̀ ní sàlám alhamdulillah ayé ìjọhún tí ló pọ̀ ọ̀tí nísìnyí tíra ti pọ̀ ó rà wá tẹ̀ lọ síbi gọ́gùn nísìn tó lọ sí laptop anyway tó wá lọ báyìí nísìn thousands of maktabati shamila thousands of tíra lọ́mọ kàn bẹ́ẹ̀ ètò pé bóyá ọ̀n lọ káàkiri kan àdáàbòbò ó ti yí sí ní sí technology ti gbogbo ẹ̀ rọrùn so ẹ̀dá kò tó lọ́nà àwọn ọ̀dọ́ technology tó tọ́nà ṣe fún wa ní rọrùn yìí ẹ jẹ́ ká lò ó láti fi ní ìlọsíwájú ibi ẹ̀kọ́ wa. ẹ ṣeun bàbá wa ẹ pè fún wa mo lérò pa àjàǹfààní pọ̀ torí àǹfààní tá a jẹ yìí lè ní mo lérò pa àjàǹfààní kan àbí méjì àǹfààní tá a jẹ pọ̀ lọ́dọ̀ bàbá wa lónìí tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ á tún tẹ̀síwájú á máa fi hanra wa lọ láyé ẹ̀kọ́ mi ìta tún kọ́ lọ́dọ̀ bàbá wa Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi jẹ́ àwọn kan máa pè mí lákéwì ìdùnnú bàbá wa tá a gbà lálejò náà ni bàbá wa Fọdílátù Sheikh pòfẹ́sọ̀ àgbà bàbá pòfẹ́sọ̀ Ibrahim Jamiu Òtúyọ̀ láti ìlú Òmùpó tí wọ́n wá jẹ́ kí ni tẹ́jọ́ olùkọ́ kan pàtàkì olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ àgbà Al-Hikmah yunifásitì tó ń bẹ nílùú Ìlọrin títí ìgbà míì tá a máa pàdé masala.